Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní, mo wá ṣe ìdúpẹ́ ni. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé àti àgbàlagbà tí wọ́n ti ṣe alábàápàdé fídíò clip mi, tí wọ́n dẹ̀ máa comment, tí wọ́n máa ń like. Ẹ ṣé gan, ẹ ṣé gan ni, ẹ ṣé gan. Èyí jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé. Ohun tó mú mi pinnu láti máa sọ̀rọ̀ ìyànjú àti láti máa polongo jíjẹ́ ọmọlúàbí ni wípé mo rí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn á ní ohun tí à ń là kọjá, pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Situation tí a wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ kí most of us ká wà frustrated. Ó dẹ̀ jẹ́ wípé àwọn nǹkan tá à ń dojú kọ yàbí ohun tá à ń là kọjá yìí, tá a bá gbìyànjú láti share pẹ̀lú àwọn èèyàn, kò kí ń sẹ́ni tó máa ń fún wa ní listening ears. Tó dẹ̀ jẹ́ wípé àwọn tí ò fún wa ní listening ears yìí, a lè bá wọn wí àbí a lè sọ pé kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, torí oníkálukú ní ohun tí òun náà ń go through, tó oníkálukú tó lẹ́rù. So èyí ló mú mi kí n pinnu láti máa sọ̀rọ̀ ìyànjú, wípé tá a bá sọ̀rọ̀ ìyànjú, tá a bá motivate yàn, eléyìí á lè máa ease pressure tí oníkálukú wa wà, torí kò sẹ́ni tí kò sí ní under pressure àfi tá a bá fẹ́ tanra wa. Gbígba ara wa níyànjú àti motivate ara wa, èyí máa jẹ́ ká rí wípé kómi nǹkan tá a bá ń go through, á jẹ́ ká rí wípé kò ń ṣe wípé Ọlọ́run hate wa àbí àbáwa nìkan ni à ní ìdojúkọ nǹkan. So eléyìí máa ease pressure fún wa kómi nǹkan tí a bá ń go through. The main thing tí mo gbà lérò tí mo fi decide láti máa sọ̀rọ̀ ìyànjú lélẹ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ appreciate ọ̀rọ̀ mi. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan. Láti lè máa ṣe irú ọ̀rọ̀ báyìí mọ́ ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀ yín olólùfẹ́ mi, ẹnikẹ́ni tó bá ní ọ̀rọ̀ ìyànjú, any motivational thing tó ti ṣẹlẹ̀ sí yín, àbí bí nǹkan kan tẹ́ ti là kọjá tí Ọlọ́run ti padà bá yín jẹ́ kí ẹ borí ẹ̀, tẹ́ rò pé bí tẹ́ bá share pẹ̀lú àwọn èèyàn máa rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀. Mo máa rọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ reach out sí mi lórí ijeomoluabi@gmail.com. Ẹ lè ṣe àtẹ̀ránṣẹ́, which is message, kẹ́ send ẹ̀. Mi ò tí máa lo phone number débi pé máa ní bí kẹ́ reach out sí mi lórí phone. Mo fẹ́ máa ṣe live lórí YouTube channel. Tí bá ti set up gbogbo yẹn, tí bá ti ní phone number, máa jẹ́ kẹ́ mọ̀. Ẹ jọ̀ọ́ for now, ọ̀rọ̀ ìdúpẹ́ ni mo wá ṣe lọ́jọ́ tòní. Ẹ ṣé gan, mo appreciate gbogbo comment yín àti likes tẹ́ máa ń fún mi lórí TikTok. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí YouTube mi. Mo need àwọn subscribers kí n tó lè máa ṣe live. Mo máa fẹ́ ká máa ṣe live, kéèyàn interact, ká pe ra wa lórí phone, kó ní ká ló kú sọ opinion ẹ̀. Kò sẹ́ni tí mo fi ń ṣe lè ju wípé èròǹgbà mi ni pé a wà under pressure. Even àwọn tó wà, àwa tá wà nílùú òyìnbó, àwọn èèyàn tó ní gbogbo ayé, oníkálukú wà ní under pressure. A ní nìkan láti lè máa ease ara wa. Ọ̀nà tí èèyàn bá dẹ̀ mọ̀ lèèyàn máa tọ̀. This is only ọ̀nà tí mo mọ̀ pé mo lè gbà láti lè jẹ́ kí àwọn èèyàn ká sọ̀rọ̀ ìdùnnú, ká sọ̀rọ̀ ìwúrí fúnra wa, pé eléyìí máa tún motivate àwọn èèyàn. Òun ni ohun tí mò ń ṣe. Ẹ ṣé gan, Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé.